gbogbo inú ọjà gbajúmọ̀ ọjà ìlú Èkó ní Alábà International Market tó wà lágbègbè Mile 2 ìyẹn lẹ́yìn ìjọba ìbílẹ̀ Ọ̀jọ́ ní ìpínlẹ̀ Èkó ni ló máa mì tìtì nígbà tí obìnrin kan tí wọ́n pe orúkọ ẹ̀ ní Ebere tí wọ́n ló ra oúnjẹ lọ́dọ̀ ẹnìkan tó ń tajà nínú ọjà Alábà ṣùgbọ́n tí wọ́n ló bá nǹkan ọmọkùnrin èèyàn nínú oúnjẹ náà. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ọjọ́ Ẹtì ní ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá níṣẹ̀lẹ̀ burúkú ìṣẹ̀lẹ̀. Wọ́n ní Ebere tó ń ta oríṣiríṣi nǹkan ní ọjà Alábà inú lọ sọ́dọ̀ ọ̀kan lára àwọn olóúnjẹ tó wà ní agbègbè náà nínú ọjà náà láti ra oúnjẹ. Ṣùgbọ́n lásìkò tó ń jẹ oúnjẹ náà níṣẹ́ ni wọ́n ló ṣàkíyèsí pé ẹran tó ń rà ó máa jọ nǹkan ọmọkùnrin èèyàn. Nígbà tó yẹ̀ wò ìyẹn ló fìdí ẹ̀ múlẹ̀ pé ẹran èèyàn àti nǹkan ọmọkùnrin èèyàn ní lóòótọ́. Níṣẹ́ ni wọ́n ní Ebere tó jẹ́ ọmọ Ìgbò máa fariwo bo ẹnu tó ní káwọn èèyàn wá wo ohun tóun rí káwọn wá wo ìmọ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn èèyàn ti pé sí ọ̀dọ̀ Ebere o. Ṣùgbọ́n nígbà tí wọ́n ṣe àyẹ̀wò nǹkan tó rí náà ọ̀pọ̀ àwọn èèyàn tó wà níbẹ̀ ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé nǹkan ọmọkùnrin èèyàn ni àti wípé ẹran èèyàn ni. Lẹ́sẹ̀kẹsẹ̀ nínú àwọn èèyàn ti ṣí lọ sọ́dọ̀ olóúnjẹ tí Ebere ra oúnjẹ lọ́dọ̀ ẹ̀. Nígbà tí wọ́n mọ obìnrin náà níṣẹ́ ló ní ẹnìkan tó máa ń kiri ẹran wá sọ́dọ̀ òun ni ló ta ẹran náà fún òun. Alukoro ẹgbẹ́ àwọn ọlọ́jà inú Alábà ní agbẹnusọ wọn Ezeani Theophilus ó fìdí ìròyìn yìí múlẹ̀ o. Ó ní lóòótọ́ ló ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn kò fẹ́ sọ̀rọ̀ náà di ariwo nítorí pé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lábẹ́lẹ̀ láti rí ẹni tó ta ẹran náà tó tà fún olóúnjẹ náà nítorí pé àwọn rí dájú pé ẹran èèyàn ìní ẹran náà àti pé nǹkan ọmọkùnrin èèyàn ni. Títí dàsìkò tá a ṣàkójọpọ̀ ìròyìn yìí a gbọ́ pé wọn kò tí ì fi ọ̀rọ̀ yìí tó àwọn ọlọ́pàá létí bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá ti ṣèlérí pé tó bá ti fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn létí kíákíá ni làwọn yóò bẹ̀rẹ̀ ìwádìí àwọn.